Ẹ bá rí ẹnikẹ́ni tó ṣubú ẹ̀yin tẹ́ ẹ gbàgbọ́ ẹ má ṣẹlẹ́yà àwọn ọ̀tá Ọlọ́run ní máa ń fi ènìyàn mímọ́ tó bá ṣubú ṣẹlẹ́yà. Olúwa ní pé ìrètí ń bẹ fún wọn bá tiẹ̀ kí wọ́n lulẹ̀ wọ́n ó tún sọ ẹ̀yin tẹ́ ẹ mọ̀ pé ẹ ṣubú ọba ògo lẹ̀ tún sọ. Tìrẹ ni ọpẹ́ ọlá àtìyìn àti ògo lẹ́ẹ̀kan sí bá wa sọ̀rọ̀ rẹ ògo ní fún orúkọ rẹ Jésù Kristi Olúwa wa àmín. Kí a má gbàgbé ohun tí a ń bá wa sọ̀rọ̀ Ọlọ́run lé lórí ni pé àwọn ẹni tó ṣubú yóò dìde. Àwọn ẹni tó ṣubú yóò dìde. Ní òní mo fẹ́ bá wa sọ̀rọ̀ lórí ìfara-ẹni-jìn Ọlọ́run láti gbé àwọn tó ṣubú dìde. Ìfara-ẹni-jìn Ọlọ́run láti gbé àwọn ẹni tó ṣubú dìde. Ìfara-ẹni-jìn Ọlọ́run láti gbé ẹni tó ṣubú láti gbé dìde. Ẹ tẹ̀lé mi ká lọ sínú ìwé Jóòbù orí 14 ẹsẹ̀ 7 sí ẹsẹ̀ 9. Jóòbù orí 14 ẹsẹ̀ 7 sí ẹsẹ̀ 9. Nítorí pé ìrètí wà fún igi bí a bá ké lulẹ̀ pé yóò sì tún sọ hallelujah àti pé ẹ̀ka rẹ̀ tó tún kì yóò gbẹ bí gbòǹgbò rẹ̀ tilẹ̀ di ugbó nínú ilẹ̀ tí kùkùté rẹ̀ sì kú ní ilẹ̀ síbẹ̀ nígbà tó bá gbóòórùn omi yóò sọ yóò sì yọ ẹ̀ka jáde bí irúgbìn. Ọba mímọ́ jẹ́ kí ó rí fún gbogbo àwọn ẹni tó ṣubú gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀. Jẹ́ kó rí fún olúkúlùkù wa gẹ́gẹ́ bí òtítọ́ ọ̀rọ̀ rẹ̀ yìí. Ẹ má gbàgbé àkórí ọ̀rọ̀ tí mo mú wá fún yín. Ó ní pé ìfara-ẹni-jìn Ọlọ́run láti gbé àwọn tó ṣubú dìde. Ìfara-ẹni-jìn Ọlọ́run láti gbé àwọn olódodo tó ṣubú tàbí olódodo tó ṣubú dìde kúrò nínú ìṣubú wọn. Ọ̀rọ̀ Ọlọ́run sọ pé tẹ́ ẹ bá rí ẹnikẹ́ni tó ṣubú ẹ̀yin tẹ́ ẹ gbàgbọ́ ẹ má ṣẹlẹ́yà àwọn ọ̀tá Ọlọ́run ní máa ń fi ènìyàn mímọ́ tó bá ṣubú ṣẹlẹ́yà. Àwọn ìkà nínú agbo Kristi ni wọ́n máa ń dá yẹ̀yẹ́ àwọn akọni tó ṣubú ni wọ́n máa ń dá yẹ̀yẹ́ wọn lẹ̀ tàbí tí wọ́n máa ń fọ̀rọ̀ wọn sí ọ̀rọ̀ ẹ̀yìn. Olúwa ní pé ìrètí ń bẹ fún wọn bá tiẹ̀ ké wọn lulẹ̀ wọ́n ó tún sọ ẹ̀yin tẹ́ ẹ mọ̀ pé ẹ ṣubú ẹ̀yin tó yeye pé ó ti bọ́ mọ́ yín lọ́wọ́ lọ́nà kan tàbí ní ọ̀nà mìíràn pé ayé ló ké yín lulẹ̀ ọba ògo lẹ̀ tún sọ. Ó ní ẹ̀ka titun yóò tún hù jáde nínú yín. Ẹ wá gbọ́ ó ní bí gbòǹgbò rẹ̀ tilẹ̀ ti dógbónú lẹ́yìn ni pé tó bá jẹ́ pé ẹ ti wá pẹ́ kánrin kése nínú ìṣubú yìí tó dàbí ẹni wípé ó ti tán fún yín kò tán fún yín tó ló bá tán fún yín ni ẹ bá ti kú. Ọlọ́run lòun ò ní gbà kíkú ọ̀pá yín nítorí pé Ọlọ́run gan ò tí ì ṣe tán pẹ̀lú yín. Ó ní tí kùkùté rẹ̀ wá tiẹ̀ ti kú ìyẹn ni pé táwọn èèyàn ti pa yín tì tẹ́ ẹ ti dẹni ẹ̀kọ́ nígboro ẹ̀sìn. Bẹ́ẹ̀ ni ẹni bá ṣubú máa ń dẹni ẹ̀kọ́ nígboro àwọn ẹlẹ́sìn ni. Pé tó kùkùté rẹ̀ ti kú sínú ilẹ̀ ó ní sí bẹ́ẹ̀. Nígbà tó bá ti lè gbóòórùn omi yóò sọ yóò sì yọ ẹ̀ka jáde bí irúgbìn. Tó ń tẹ̀lé mi ká lọ sínú ìwé orin Dáfídì ìwé Sáàmù orí 37 jẹ́ n ka ẹsẹ̀ 23 àti ẹsẹ̀ 24. Bẹ́ẹ̀ ni ìfara-ẹni-jìn Ọlọ́run láti gbé olódodo tó ṣubú láti gbé dìde. Ó ní ìlànà ìgbésẹ̀ ènìyàn rere olódodo náà ń pè léèyàn rere wá láti ọ̀dọ̀ Olúwa wá ó sì ṣe inú dídùn sí ọ̀nà rẹ̀
bí ó tilẹ̀ ṣubú a kì yóò tàánù pátápátá. Bẹ́ẹ̀ ni nígbà téèyàn bá ṣubú kò sí bí ó ṣe ní nírìírí ìtanù lọ́dọ̀ àwọn èèyàn. Ọba ògo wa lóhun ò ní tàánù pátápátá nítorí tí Olúwa di ọwọ́ rẹ̀ mú. Ó nítorí pé Olúwa di ọwọ́ rẹ̀ mú. A tún wo sáàmù yẹn kan náà, orí 94 ẹsẹ̀ 18, orí 94 ẹsẹ̀ 18, sáàmù yẹn orí 94 ẹsẹ̀ 18. Jẹ́ á ka ìwé mímọ́ kárí ìfara ẹni jìn Ọlọ́run láti gbé àwọn olódodo tí wọ́n ṣubú dìde kúrò nínú ìṣubú wọn. Ẹ gbọ́, nígbà tí mo sọ pé ẹsẹ̀ mi ń yọ̀, Olúwa ìfẹ́ rẹ ni ó tì mí lẹ́yìn. Ìfẹ́ Ọlọ́run, ìfẹ́ aláìlẹ́gbẹ́, ìfẹ́ Kristi sí àwa olódodo, ìfẹ́ tí kò lè yẹ̀ ni. Ìfẹ́ Kristi sí wa ìfẹ́ ayérayé ni. Ó nígbà tí ẹsẹ̀ mi ń yọ̀, Olúwa ìfẹ́ rẹ ni ó tì mí lẹ́yìn. Jẹ́ kí n tún mú ẹ lọ sínú ìwé sáàmù yẹn kan náà. Sáàmù ní orin 119, yá lọ sí orin 119 ká wá wo ẹsẹ̀ 117. Orin 119 ní ẹsẹ̀ 117 gbọ́rọ̀ lọ. Ó ní gbé mi sókè, èmi yóò sì wà láì léwu. Nígbà gbogbo ni èmi yóò máa júbà òfin rẹ. Ìfara ẹni jìn Ọlọ́run láti gbé àwọn ẹni mímọ́ tí wọ́n ṣubú láti gbé wọn dìde. Kí a tún ka sáàmù méjì sí, sáàmù 145 ẹsẹ̀ 14 àti 146 ẹsẹ̀ 8. Sáàmù 145, sáàmù 145 yá ká ẹsẹ̀ 18. Gbọ́rọ̀ Ọlọ́run. Ó ní Olúwa wà nítòsí gbogbo àwọn tí ń ké pè ní òtítọ́. Sáàmù 145 máa ṣàforíjì fún mi, ẹsẹ̀ 14 ni. Sáàmù 145 ẹsẹ̀ 14. Olúwa mú gbogbo àwọn tó ṣubú ró. Ṣé gbọ́? Olúwa mú gbogbo ẹnikẹ́ni tó ṣubú nínú àwọn àyànfẹ́ ní àgbáyé, ẹ̀yàkẹ́yà, èdèkédè, ìlúkìlú, orílẹ̀-èdè kórílẹ̀-èdè tírúfẹ́ àwọn ẹni bẹ́ẹ̀ wà. Àní Olúwa sọ pé àwọn tó ṣubú wọn ó dìde. Ọ̀rọ̀ Ọlọ́run wípé Olúwa mú gbogbo àwọn tó ṣubú ró, ó sì gbé gbogbo àwọn tó tẹríba dìde. Gbogbo ẹ̀yin tí wọ́n ti tẹ̀ kòlòbà, tí ìṣubú ti tẹ̀ kòlòbà, alẹ́ ó dìde, ẹ ó sì dúró sánsán. Ẹ ó dìde, ẹ sì dúró sánsán. Já wá wo sáàmù yẹn náà ní orin 146. Yá wo ẹsẹ̀ 8 rẹ̀, 146 ẹsẹ̀ 8. Olúwa mú àwọn afọ́jú ríran. Olúwa gbé àwọn tí a rẹ̀ sílẹ̀ ga. Olúwa fẹ́ràn àwọn olódodo. Gbogbo ẹni tá a ti jábọ́ lórí àpèrè ògo tí a gbégùn ní àtàrí àṣìṣe àti ẹ̀tàn òkùnkùn, ọba ògo sọ pé òun ó gbé wọn dìde o, òun ó gbé wọn dìde o. Ìwé Àìsáyà orí 40 à ń fi hàn yín nínú ìwé mímọ́ ìfaranijìn Ọlọ́run láti gbé àwọn olódodo tí wọ́n ṣubú láti gbé wọn dìde. Àìsáyà orí 40 ẹjẹ́ á wo ẹsẹ̀ 28. Ó ní ìwọ kò tí ì mọ̀, bẹ́ẹ̀ ni ìwọ kò tí ì gbọ́. Olúwa òun ni Ọlọ́run ayérayé, ẹlẹ́dàá gbogbo ìpẹ̀dá. Kò sí ṣubú ẹnikẹ́ni tó bá mú kọ́lọ́run ó forí kọ́ pé ọ̀rọ̀ ẹ sú mi. Èdè èèyàn ni ó ti sú mi, kì í sú Ọlọ́run. Agara kò dé dá. Ìṣubú rẹ bó ti wù kó pọ̀ tó kò lè dá Ọlọ́run lágara. Àwọn tí wọn ò dọ́lọ́run mọ̀ ní ọ̀rọ̀ ẹ̀gán ti sọ Ọlọ́run. Ẹni bá sọ bẹ́ẹ̀ fún ẹ kò dọ́lọ́run mọ̀, bóyá lòun àtọlọ́run kan. Agara kì yóò dá, bẹ́ẹ̀ ni kò ní ṣàárẹ̀. Àti òye rẹ̀ ní ẹnikẹ́ni kò lè sí òdiwọ̀n rẹ̀. Gbọ́, ó ń fi agbára fún àwọn aláàárẹ̀. Gbogbo ẹni tí àárẹ̀ ti mú láàrin àwa ọmọ Ọlọ́run, láàrin àwa oníṣẹ́ Ọlọ́run, ní àárín àwa olódodo,
ọba ògo yóò fi agbára fún yín bí ẹ ti ń gbọ́ ọ̀rọ̀ yìí. Agbára ti dé fún yín o, ó sì fi kún agbára àwọn tí agara ti dá. Èèyàn lágara máa ń dá, èèyàn ní máa rẹ̀. Gbogbo ẹni tí agara ti dá, mo ní ẹ gba okun Ọlọ́run báyìí lórúkọ Jésù Kristi. Ó ní àní ó ń rẹ àwọn ọ̀dọ́, wọ́n máa ń rẹ̀wẹ̀sì, àwọn ọ̀dọ́mọkùnrin sì ń kọsẹ̀, kódà wọn a máa ṣubú. Ṣùgbọ́n àwọn tó bá gbẹ́kẹ̀ l'Olúwa yóò sọ agbára wọn di ọ̀tun, wọn ó fi ìyẹ́ fò lókè bí idì, wọn yóò sáré, àárẹ̀ kò ní mú wọn, wọn yóò rìn, òòyì kò ní kọ́ wọn. Yàwó Míkà má gbàgbé, à ń wo ìfaraẹnijìn Ọlọ́run láti gbé àwọn tó ṣubú dìde. Míkà orí 7 ẹsẹ̀ 8 gbọ́, wọ́n kà á títí di ẹsẹ̀ 10. Má ṣe yọ̀ mí ìwọ ọ̀tá mi, ẹ wò mí, ẹ jẹ́ n tún ṣàlàyé fún yín, ẹ̀yin tí ẹ jẹ́ ọmọ Ọlọ́run tó yẹ òye àti ẹ̀yin tí ẹ jẹ́ oníṣẹ́ Ọlọ́run tẹ́ ẹ máa ń fira yín pè nígboro ayé, tẹ́ ẹ máa ń ríra yín pé ẹ sàn ju àwọn ẹlòmíràn lọ. Ẹ má gbà kí èṣù ó sọ yín dọ̀tá Ọlọ́run. Ẹnikẹ́ni tó bá ń yọ olódodo ọ̀tá Ọlọ́run ni. Má yọ̀ mí ìwọ ọ̀tá mi. Sọ́ọ̀lù ẹni àmì òróró Olúwa ni, ó ṣubú lójú ogun, ó bọ́ sọ́wọ́ àwọn ìkà, ó bọ́ sọ́wọ́ àwọn ọ̀tá tọmọtọmọ. Sọ́ọ̀lù kú pẹ̀lú ọmọkùnrin rẹ̀ 3 lójú ogun. Wọ́n wá sọ̀rọ̀ yìn fún Dáfídì. Dáfídì ò sọ pé Olúwa ṣeun o, Olúwa ṣeun o, Olúwa ṣeun o, mo mà rẹ́yìn ọ̀tá. Kò gbàjó, kò gbàlù. Ẹkún ni ìránṣẹ́ Ọlọ́run alààyè yìí ń sùn. Nítòótọ́ àyànfẹ́ Olódùmarè ní Dáfídì. Ó ní ẹ má kéde rẹ̀ ní Gátì, ẹ má sọ̀rọ̀ yìí ní gbòòrò Fílístínì, ẹ má jẹ́ káwọn ọmọ Fílístínì ó gbọ́. Ẹ tún gbọ́, ẹ̀yin tó jẹ́ wípé àbùkù ṣọ́ọ̀ṣì, àbùkù àwọn oníṣẹ́ Ọlọ́run orí social media lẹ̀ ń gbé lọ. Ọ̀tá Jésù nìyí o, ẹ lọ́lọ́run lọ́rọ̀ yín, Ọlọ́run kan lọ́rọ̀ yín, ọba èṣù nìyí o. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín o, tó jẹ́ pé ẹ ń sọ àwọn oníṣẹ́ Ọlọ́run lọ́wọ́ lẹ́sẹ̀, tẹ́ bá ti wá rábùkù wọn, ẹ wàá go ìmí tí ẹ pèrè ẹ̀ níránṣẹ́ Ọlọ́run, ìmí pèrè ẹ̀ ní wòlíì. Ó yìí ṣe wòlíì Ọlọ́run. Má pè ẹ́, ó ní má ṣe yọ̀ mí ọ̀tá mi, bí mo bá ṣubú èmi ó dìde. Gbogbo àwọn àyànfẹ́ Ọlọ́run ni ó dìde. Nígbà tí mo bá jókòó sínú òkùnkùn, Olúwa yóò jẹ́ mọ́lẹ̀ fún mi, nítorí èmi ti dẹ́ṣẹ̀ sí. Bẹ́ẹ̀ ni ẹ̀ṣẹ̀ ni ṣubú. Àwọn tẹ̀sí ń sọ Olúwa ni wọ́n ṣẹ̀ sí. Ó gbọ́rọ̀ Ọlọ́run ní Róòmù, ó ní ta ni ìwọ tí wọ́n ṣèdájọ́ ìránṣẹ́ ẹlòmíì, ta ni ìwọ pè, ta lọ rán níṣẹ́ tó wá ń fi ṣe yẹ̀yẹ́ nígboro ayé. Ẹ ronú pìwàdà, ẹ gbọ́dọ̀ bàbá yìí kú o. Tẹ́ ẹ bá bá kú, inú ìyọnu àìnípẹ̀kun lẹ́ẹ̀tì bára yín. Má ṣe yọ̀ mí ìwọ ọ̀tá mi, bí mo bá ṣubú èmi ó dìde. Nígbà tí mo bá jókòó sínú òkùnkùn, Olúwa yóò jẹ́ mọ́lẹ̀ fún mi, torí èmi ti dẹ́ṣẹ̀ sí. Èmi yóò faradà bínú Olúwa títí òun yóò ṣe gba ẹjọ́ mi rò, tí yóò ṣe ìdájọ́ mi, òun yóò sì mú mi wá sínú ìmọ́lẹ̀, èmi yóò sì rí òdodo rẹ̀. Nígbà náà ni ọ̀tá mi yóò rí ìtìjú, yóò sì bu ẹni tó wí fún mi pé níbo ni Olúwa Ọlọ́run rẹ̀ wà. Ojú mi yóò rí ìṣubú rẹ̀, nísinsìnyí ni yóò di ìtẹ̀mọ́lẹ̀ bí ẹrẹ̀ òpópó. Bàbá mímọ́, ògo ni forúkọ rẹ̀. Gbogbo àwọn àyànfẹ́ tó ṣubú, gbé wọn dìde. Gbogbo àwọn akọni tí wọ́n ṣubú sínú páńpẹ́ ayé, páńpẹ́ èṣù, páńpẹ́ ẹ̀ṣẹ̀, tí àwọn arákùnrin wọn àti àwọn ẹlẹgbẹ́ wọn tí wọ́n fi wọ́n ta mẹ́ẹ̀dẹ̀ nígboro ayé, ayérayé lórúkọ Jésù má kẹsẹ̀ yìí sí wọn lọ́rùn, dáríjì wọn o. Àwọn àyànfẹ́ rẹ̀ ìwà gbé wọn dìde lójú àwọn tó ń fi wọ́n ṣẹlẹ́yà yìí. Jẹ́ kí ògo rẹ̀ kó bú jáde nínú ayé wọn. Tipasẹ̀ àwọn tó ṣubú yìí, wá fọlá rẹ̀, wọ́n á fògo rẹ̀ hàn. Wá jẹ́ kí ojú ó tèso àtàwọn ọmọ ogun rẹ̀, jẹ́ wọn ó fi kábàámọ̀ bọ́nu lórí àwọn àyànfẹ́ tí wọ́n ti gbé ṣubú. A dúpẹ́ torí pé o ti gbọ́. Ìwọ Ọlọ́run tó ṣe fún Pétérù, ó ṣe fún gbogbo àwọn olódodo tó ti ṣubú. A dúpẹ́ torí pé o ti gbọ́. Ògo ni fún orúkọ rẹ̀, Jésù Kristi Olúwa wa. Àmín.